à ń lọ Tinubu àwa tá èmi yìí mọ ẹsẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ ẹ̀ ni àwa tá a lọ níjẹta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwa tá a tún lọ. Sọmọ yín wà bẹ́ẹ̀ ni wọn. ọmọ mi wà fẹ́ ní tẹ́símọ́nì mi àyọ̀ká ni kékeré báyìí ni kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí ì gbọ́dún mẹ́rin kò tí ì jọdún mẹ́rin lọ. Ìlú Yàwọ́ta la wà yìí ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ìlú tá a wà yìí ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléèwé tó pọ̀ jù níye nínú gbogbo àwọn ẹni tí àwọn ajínigbé yìí kó lọ ní ìjọba ìbílẹ̀ Oríire. Wọ́n sọ pé àwọn ọmọ tó tó 32 níye ni àwọn ajínigbé yìí kó lọ nínú iléèwé ní ìjọba ìbílẹ̀ Oríire ní Yàwọ́ta yìí. Àṣìṣe Àbíbátì lórúkọ mi fẹ́ kó dúkìá wa àtàwọn ọmọ wa lọ. Yàwọ́ta ní bẹ́ẹ̀ ni nínú skul wọn ti lọ kó wọn ọmọ 32 ọmọ ọdún káàbọ̀ ọmọ ọdún méjì kí ìjọba gbà wá kí wọ́n ṣàánú wa torí wọ́n ti sẹ́ndì ìyàwó wa tán gbé lọ wọ́n ti sẹ́ndì ẹ̀sìn wa tí ń rí lórí sẹ́ẹ̀tì látànù kí wọ́n mọ̀ pa kí wọ́n dákun wọn bá àwọn ọmọ wa lẹ̀ lórí àti lẹ́yìn tó pa láàárọ̀ ìlórí sẹ́ẹ̀tì kí wọ́n jọ o wọ́n mọ̀ pò náà wọ́n dáríjì wá wọ́n ṣàánú wa wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọ́n fi fún wa ká pò nínú ìlú ká fi ìlú lẹ̀ fún wọn wọ́n ṣàánú wa o wọ́n ti ṣàánú wa o wọ́n mọ̀ pa àwọn ọmọ wa o. Kílẹ̀ wí. a ní ìrànlọ́wọ́ gọ́fúnà ká má bàa kú tán nílùú yìí. Ìlú wo la wà yìí? Ìlú Yàwọ́ta. Kí lorúkọ yín? Orúkọ tèmi ni Ràmí Àjàdí ní ìlú Yàwọ́ta. Ẹ nílò ìrànlọ́wọ́. A nílò ìrànlọ́wọ́ gọ́fúnà báyìí torí àwọn èèyàn wa àwọn ọmọ wa tí wọ́n kó ìjọba ìbílẹ̀ Oríire. A ní ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí. Ó tọ́ ọmọ mélòó tí wọ́n kó lọ ń lu yìí? Ọmọ tí wọ́n kó lọ fọ 32 ní nílẹ̀ nìkan. 32 ní nílẹ̀ yìí ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ àti tíṣà àti mistress ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ la nídìí lọ́dọ̀ gọ́fúnà. Wọ́n ti àti rẹ̀ nìkan kan ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n dákun à ń lọ Tinubu àwa tá èmi yìí mọ ẹsẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ ẹ̀ ni àwa tá a lọ níjẹta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwa tá a tún lọ èyí ń kọ́ mọ́ ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n dá wọn lóhùn kí wọ́n kó àwọn ọmọ wa jáde ẹ dákun tá a nídìí nù ọ gọ́fúnà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ dákun nǹkan yóò ní dànù nǹkan yóò ní ṣòfò ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Gómìnà wo lẹ ń bẹ? Gómìnà Ṣèyí Mákindé lọ́yọ́ state nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ti lé 72 hours táwọn ọmọ ẹ ti wà. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la nídìí ìrànlọ́wọ́ àwọn obìnrin wa ti fẹ́ kú tí wọ́n kó mọ̀ wọ́n kó ọmọ 3 wọ́n kó ọmọ 5 nínú ilé ẹlòmíì ẹ dákun gómìnà ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun níta ní ìdìnnú ẹ dákun ẹ bá wa bẹ gọ́fúnà ẹ dákun. Bàbá ṣáwọn tí wọ́n kó ṣé wọ́n ti béèrè nǹkan kan lọ́wọ́ wọn? Àwọn ò tí ì mọ nǹkan kan àgbọ̀ kankan máa ń gbọ́ pé wọ́n ń tẹ́sí pé àwọn kan fẹ́ pè wọ́n ẹ sùúrù à ń gbọ́ pé àwọn kan fẹ́ pè wọ́n wọ́n wá ní kí wọ́n mọ̀ pé àwọn gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. Gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. Gọ́fúnà wọ́n ní ẹ̀yin làwọn nídìí ọ̀rọ̀ yín o ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ọlọ́run tó ṣẹ̀dá wa lọ ti bẹ̀ wá ni ká nídìí ìrànlọ́wọ́ ni Ọlọ́run kó gbé ìrànlọ́wọ́ dìde fún wa ni kò sẹ́ni apá kàkà mọ̀ àmọ́ ti ta ẹ̀wọ̀ bí mo ti rí tẹ́símọ́nì mi. Sọmọ yín wà bẹ́ẹ̀ ni wọn. ọmọ mi wà fẹ́ ní tẹ́símọ́nì mi àyọ̀ká ni kékeré báyìí ni kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí ì gbọ́dún mẹ́rin kò tí ì jọdún mẹ́rin lọ nígbà tá a ti wẹ̀ ọmọ mi lọ. ẹyọkan ni o ẹyọkan náà wọ́n sì mú lọ o wọ́n rí mi báyìí o. èyí kéré ọmọ mi ò sí lọ sí. dúpẹ́ sẹ́lẹ̀ ọ̀rọ̀ ìjọ bẹ́ẹ̀ dé nìkan lọ́mọ àti nípò kó o lọ sí. ọmọ náà máa lọ ẹjọ́ kó àti kàkàkàkà.